ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ẹ bá mi share fídíò yìí ó ṣe kókó share ọmọ lady ẹlẹ́nu pẹlẹbẹ yìí ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ yìí ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ ẹ bá mi warn ẹ mi ò mọ orúkọ ẹ ẹni tó bá mọ orúkọ ẹ lè fi sí under comment section fún mi tí Ọlọ́run rí bàbá wa Almaroof fín bàbá wa Almaroof tó sẹ́kọ̀ bọ̀ wọn àbí nǹkan ń ṣe ẹ ni àṣọ ò gbádùn ni tí bá ṣe tán pẹ̀lú ẹ àkáǹtì tó fi ń ṣe kíní yẹn fúnra ẹ ló máa lọ fọwọ́ ẹ delete àkáǹtì ẹ ló máa fi withdraw àkáǹtì yẹn ṣé Facebook yẹn ayé wa ti dáyọ̀ online ẹ mẹ́gbẹ́ yín mọ́ ni ọmọ Èkìtì àbí gbogbo ọmọ bolópe rẹ̀ ṣẹ́ rí tí bá ṣe tán pẹ̀lú ẹ mo sì ń ṣe investigation lórí ọ̀rọ̀ ẹ lọ́wọ́ mi ò sí bá ti parí investigation mi tí pásítọ̀ onírùngbọ̀n àná pásítọ̀ onírun mú tí wọn náà ní kan ṣe yẹ mo sì wà lórí ọ̀rọ̀ tiwọn bọ́ gẹ́yì ẹ tó bá mọ̀ kẹ́ wọ́ọ̀nù ẹ̀ tí bóyá fẹ́ sọ̀rọ̀ aláfẹ́ fi wọ́n ẹ máa fọ̀rọ̀ aláfẹ́ máa fi blow ẹ fẹ́ máa fi jẹun sìn mo fi Ọlọ́run àbúrò tí n bá ṣe tẹ́ pẹ̀lú gẹ́yì ilé ayé máa sùn but mo ti ń rí fídíò rẹ̀ tẹ́lẹ̀ but mi ò fẹ́ react because èmi àti àsínú kàtígórì àtọ́ èmi àti Kọ́lá mo máa ṣe drama online torí ẹ̀mí ò fi ṣe fún mi ò fi react lórí fídíò ẹ̀ but instinct tí ò bá mọ bó ṣe máa bẹ bàbá wa Almaroof tí ò bá lọ bẹ̀ wọ́n immediately mo ṣe ń ṣe fídíò yìí ẹ bá mi share fídíò yìí ẹjọ́ kó kàn lára kó rí fídíò yìí ìfẹ́ tó ń kílèmù yín sí yìí ìfẹ́ ẹlẹ́kẹta ní iṣẹ́ mọ́ṣúrì ní iṣẹ́ ìgbádùn ní ìfẹ́ ẹlẹ́kẹta ní náà tó jẹ́ bá máa sọ̀rọ̀ nísìnyẹn máa ní Ọ̀yọ́ ti túrí ìfẹ́ ẹlẹ́kẹta ní láyé Aláàfin Adélú àwọn ni wọ́n pàṣẹ fún Baṣọ̀run Ògúnmọ́lá gbà kí wọ́n ṣe lọ káwọn ọ̀fẹ́ wá ìgbà tó ń jà wọn kí wọ́n ṣe lọ káwọn ọ̀fẹ́ wá wọ́n ṣe ìfẹ́ eléyìí ìfẹ́ ìgbàwo ṣé nǹkan ṣe yín mi ò fẹ́ sọ̀rọ̀ mi ò fẹ́ wà báyà sí pé nítorí ìṣọ̀kan la fẹ́ ìṣọ̀kan yàrá ní ilẹ̀ Yorùbá lè fi go forward but torí láìsí ìṣọ̀kan a lè go forward nílẹ̀ Yorùbá but à ń dákẹ́ bóyá máa ń ṣe bí èyí tí ẹ ẹnu wèrè ló ní ó lẹ́nu rárá tí àwọn ọmọ Ọ̀yọ́ bá ṣe tẹ́ tó lẹ́nu but àwọn gbẹ́kọ̀ nítorí ẹ̀ ló ìfẹ́ máa rí wọn online anyhow you understand àwọn wà well trained ó ní mánà rárá ọkà wa bọ́ ta máa sọ̀rọ̀ ṣàkàṣàkà ṣó o gbọ́n ni tí wọ́n bá kọ́ ẹ kókó rẹ̀ náà tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ mi ò tí ì ṣe tán mò ń ṣe investigation tí n bá ṣe tán pẹ̀lú ẹ̀ àkáǹtì yẹn fún ẹ lọ́ máa delete Ọlọ́run gbọ́ fún ẹ lọ́ máa lọ delete àkáǹtì yẹn mi ò ráyà wá ní ṣé tá à ń ṣe torí ẹ̀ lè jẹ́ ẹ̀ lè máa tí ó bá ṣe pé nǹkan tó bá jẹ́ pé ẹ̀gbọ́n bá fẹ́ báwọn tó jẹ́ bàbá wa àwọn èyí jáde à ní ṣé tá à ń ṣe lọ́wọ́ tó lè máa wọ́pọ̀ 2,000 followers sí àbíbá kan gbàgbé tí n bá fẹ́ ní 1 million followers máa ní but àwọn òfin online jẹun àfọlá ìjẹun ẹ̀yin tẹ́ ń fọlá ìjẹun ẹ̀yin nìkan máa ṣe ó máa dẹnìkan jẹ́ nìkan lọ ṣó kẹjẹ kó yín ó pé ọjáde náà ní èmi wọ́n ní ẹ̀gbẹ́ tó ń ta Aláàfin ti pọ̀ jù ẹ̀gbẹ́ tó ń ta tó ń tọ́lé bàbá rẹ ẹ̀kọ́ la gbọ́ràn tá bá ṣe tán pẹ̀lú Ọọ̀ni Ifẹ̀ ló máa sún Ọọ̀ni Ifẹ̀ gan-an ẹ̀gbẹ́ wọn ló ń ta Aláàfin ẹ̀gbẹ́ wọn ló ń ta bàbá rẹ tá bá ṣe tán pẹ̀lú ẹ̀gbẹ́ tó táwa náà máa fi kọ́ Ọọ̀ni Ifẹ̀ tá bá ṣe tán but àwa wẹ̀ train wọ́n kọ́ wa adẹ̀gbọ́ ọba ìṣọ̀bọ yìí tẹ́ máa ń rí fín ẹ̀yin ilé ẹ̀gbẹ́ kọ́ tó bá ṣe tán nísìnyí wọn náà ṣe Akíìmù ọmọ àlè ọmọ ní ẹ́ but n tí ó jẹ́ kí lè rí ẹ bá wí ni pé àwọn bàbá yín báwọn náà ṣe ni àwọn náà wà wẹ́ẹ̀tìn gbogbo àwọn ológun dúdú àwé kòkó táwọn ń lo ara wọn bí 80 years yẹn wọ́n lọ́dọ̀ wọn ní 80 years bẹ́ẹ̀ náà ṣáà bóun náà ṣe ń ṣe báwọn náà ṣe ń ṣe nìyẹn Akíìmù tó bá ṣe tán àwọn náà lápọnlé fún ọmọ ẹ̀rọ stein nítorí bá ti gbé débé ó gbé pọ̀ bàkẹ́ kú iṣẹ́ gbẹ́ yín mọ́ òun tẹ́ ń la kiri ẹ̀ ń ṣe ń tẹ́ mọ̀ nìyẹn tí òjò kó ní yín ó pé tó yẹ kó máa wọ́n gbogbo yín iná tẹ̀sùn ayé di ajá àtẹ̀ránṣẹ́ online tẹ̀ lẹ́kọ̀ọ́ kẹtẹ́ ń jẹ lọ́dún.